àṣekọ ọdún ẹ̀yin olólùfẹ́ mi nínú ẹ̀sìn Islam ọdún ayọ̀ la mọ̀ ṣe mo kí yín káàbọ̀ sí abala ka ìwé pẹ̀lú èmi Amoke ọmọ bàbá BÍLÍ onílù tí ó máa wáyé ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ àìkú ẹ mọ́ ọba mi bọ̀ ìwé tá a mọ̀ kà ní ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọ́lá ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ẹlẹ́gbẹ̀rún kan láyé ẹ dákun ẹ bá fi fọ́nrán yìí ṣọwọ́ sí gbogbo àwọn tó nífẹ̀ẹ́ ìwé èdè Yorùbá kájọ kẹ́kọ̀ọ́ ojú ewé kìíní sí oníwèé ìròyìn akéde Èkó ọ̀gbẹ́ni oníwèé ìròyìn mọ́júbà o èmi yóò máa ṣọpẹ́ lọ́wọ́ rẹ títí ọjọ́ ayé mi yòókù bí ìwọ bá lè máa gbà mí láyè lọ́sọ̀ọ̀sẹ̀ nínú ìwé ìròyìn rẹ iyebíye tí à ń pè ní akéde Èkó kí èmi Ṣẹ̀gilọ́lá ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tí mo fẹ́ tó bí ẹgbẹ̀rún ọkọ láyé mi lè máa ṣe ìpìtàn ìgbésí ayé mi náà fún gbogbo àgbáyé kà nínú ìwé ìròyìn rẹ akéde Èkó bóyá nípasẹ̀ ṣíṣe báyìí èmi lè ṣe oore kan sílẹ̀ nígbẹ̀yìn ọjọ́ ayé mi yìí tó kún fún òṣì òun ààrẹ nípa bóyá èmi yóò rí àwọn ọlọ́gbọ́n díẹ̀ yálà nínú àwọn ọmọ ọ̀dọ́mọkùnrin tàbí pàápàá gidi nínú àwọn ọ̀dọ́mọbìnrin tí wọn yóò wo àpẹẹrẹ èmi Ṣẹ̀gilọ́lá ẹlẹ́yinjú ẹ̀gẹ́ kọ́gbọ́n kí wọ́n má bàa kẹ́dùn ìgbẹ̀yìn ọjọ́ ayé wọn náà pẹ̀lú omijé kíkorò lójú wọn gẹ́gẹ́ bí èmi Ṣẹ̀gilọ́lá ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tí ń kí àbámọ̀ lónìí yìí ṣùgbọ́n tí ẹ̀pa àbámọ̀ kíkẹ́ mi náà kò tún bóró fún mi mọ́ yéè ó ṣe ó mà pọ̀ o ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí Elédùmarè má kọ àtúnrin wa ẹ dákun ẹ bá fi fọ́nrán yìí ṣọwọ́ sí ọ̀dọ̀ àwọn tó nífẹ̀ẹ́ èdè ìwé Yorùbá àti àṣà Yorùbá orúkọ mi ò yí padà Amoke ọmọ bàbá BÍLÍ ni èmi ń jẹ́ ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ire o.